wọ bus mi ò wọ BRT but àwọn èèyàn wọ̀ àwọn wèrè kan wá láti ìlú kan wọ́n dáná sun gbogbo BRT sun everything sun police station pa ọlọ́pàá nídìí gbogbo yamayama tó ń ṣẹlẹ̀ yìí náà nídìí ẹ̀ tẹ́ bá fẹ́ bájọba fà pé ẹ̀yin ìjọba o nǹkan bẹ́ẹ̀ tẹ́ ń ṣe kò dá o ẹ bá wa ṣàtúnṣe lórí àwọn nǹkan báyìí o ẹ sọ ẹ fẹnu sọ̀rọ̀ ṣé dandan ni kẹ́ sùn nǹkan gbọ́dọ̀ ṣèwọ́de nígbà ta ló ń pariwo pé ẹ̀ nígbà fún ẹ̀ nígbà mo rí kan bàbá lélé ó ń bọ́ṣọ sí wòwò ó ń gbé nǹkan ọmọkùnrin ẹ̀ ó ń gbé káàkiri gbogbo ìlú ṣé protest náà ló ń protest ló ń gbókù ẹ̀ káàkiri ó ń gbé nǹkan ọmọkùnrin ẹ̀ ó ń fi káàkiri ok protest máa lọ o nǹkan ọmọkùnrin ẹ̀ ò lè kó lórí internet àwọn ọmọ wèrè máa fi nǹkan ọmọkùnrin ẹ̀ jó sopi ó ṣe èèyàn ó ń gbé nǹkan ọmọkùnrin ẹ̀ ó ń fi káàkiri báyìí pé àwọn akáṣọ ẹ̀ sórí báyìí àwọn èèyàn wọn tọ kámẹ́rà sí wọn tọ gbogbo àwọn èèyàn wọn sẹ́yìn tẹ̀mú ní ìwé ní yamayama lazy person dẹ̀ ni kò níṣẹ́ tó bá jẹ́ responsible woman bí ni kò ní ṣe bẹ́ẹ̀ yẹn ológogoro èèyàn kan tó ti frustrate sílùú nírú ẹni bẹ́ẹ̀ ó dá nígbà nígbà púpọ̀ nú àwọn ẹni tí wọ́n dẹ̀ protest tí wọ́n tó ń ṣe wèrè tó ń ṣe yẹn púpọ̀ nú wọn ọ̀hún níṣẹ́ gbogbo àwọn ọmọ dáhùn gbogbo àwọn ọmọ bólà jákujàku àwọn ni gbogbo àwọn ọmọ tí wọ́n lọ ń fọ gbogbo kínní ìtìjọba ní gbogbo ilẹ̀ haúsá ẹ̀ lẹ́kọ̀ọ́ náà tó bá ṣẹlẹ̀ àwọn ọmọ jákujàku ni torí ẹ̀ ẹ bá fẹ́ protest yìí ẹ bọ́ sí online gbogbo okay another form of protest tún lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ protest ẹ bọ́ sí online ẹni àárín lọ́bi iṣẹ́ ẹ má lọ́bi iṣẹ́ gbogbo yín strike kẹ dúró sílé kẹ bá bọ́ sí online kẹ máa sọ gbogbo tẹ́ fẹ́ fúnjọba kẹ máa pariwo gbogbo ẹ̀yin international ẹ bá wa dá sí ìyẹn ìdájú kẹ máa bọ́ sí gbòòrò kẹ máa lọ sun government property lọ government property ní kọ́kọ́ property títí wá ní náà tó pé tí gọ́ọ̀mẹ̀ntì yẹn bá kó ń bẹ̀ ẹlòmíà túbọ̀ síbẹ̀ tẹ́ bá wá bà gbogbo ẹ̀ jẹ́ tẹ́ bá gbogbo òlú jẹ́ torí pé ẹ̀yin ní ara ń ta yín alájọ ń ta gbogbo wa ní o alájọ ń ta gbogbo wa ní kò tẹ́ńtẹ́ kó rí bí nǹkan ṣe wọ́n tínú ẹ̀ dùn wàláì àfọlórí burúkú èèyàn ní nàìjíríà yìí ló máa nínú òun òdùn sí but ìjọba tó ẹ̀ṣẹ̀ wọbẹ̀ àkọ́kọ́ a gbọ́dọ̀ fún space kan a gbọ́dọ̀ fún wọn ní breathing space kan ráyè mi ok wọ́n ní a ní sùúrù ẹja ní sùúrù fún wọn ẹja ní sùúrù a gbọ́dọ̀ ìṣe sùúrù pẹ̀lú wọn. Saheed Shittu ọmọ bàbá ni ẹ ló ṣe pariwo ọ̀rọ̀ ọmọ bàbá kọ́ lélẹ́yìí gbé ọ̀rọ̀ ọmọ bàbá sẹ́gbẹ̀ gbé ọ̀rọ̀ ọmọ Yorùbá gbé sẹ́gbẹ̀ gbé ọ̀rọ̀ ọmọ pé Yorùbá kan náà ni gbogbo wa gbé yẹn sẹ́gbẹ̀ ìjọba ṣẹ̀ṣẹ̀ gorí oyè nǹkan wọn tó tọ́ but wọ́n ní kẹ́ ní sùúrù pé àtúnṣe yìí máa wá lórí gbogbo nǹkan táwọn ń ṣe a máa ní sùúrù náà ni àyè máa ní sùúrù díẹ̀ náà ni tọ́dún mẹ́rin bá wá pé tí àbá wá rí ìyípadà pé agbára mi òun ni ìbò mi o ẹ promise wa pé láìpẹ́ ó máa tò tí ọdún mẹ́rin yẹn bá wá pé tá a bá wá rí ìyípadà ìka mi o mi ní tẹ̀ fún yín ibẹ̀lẹ́ ẹ̀kẹ́ ló dún ẹ̀yin èèyàn yìí lọ dúró sí yìí tẹ́ fi ń ba gbogbo nǹkan jẹ́ ẹ̀yin ń ronú ni ẹ̀ kí ń ronú ẹ̀ mú gbogbo nǹkan tẹ́ bàjẹ́ ẹ̀ ronú yìí ẹ bá ba gbogbo ìlú jẹ́ ìjọba ló máa túnṣe padà ìmí ìwọ̀n ní túnṣe ẹ wo bọ́n ṣe bá bí ohun tẹ́ ń pariwo kò síṣẹ́ lù ẹ̀yin òpònú wèrè yẹn tẹ́ lọ sun BRT ní òyìnbó tẹ́ lọ sun BRT gbogbo BRT yẹn ẹ mọye èèyàn tó máa lù síṣẹ́ lórí ẹ̀ ẹ mọye èèyàn tó yẹ kó ṣiṣẹ́ níbẹ̀ ẹ mọye èèyàn tó lù síṣẹ́ báyìí torí pé tó bá tí BRT yẹn bá ṣiṣẹ́ tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ mọye èèyàn tó máa ṣiṣẹ́ ní under BRT yẹn ẹ mọye èèyàn tó máa ṣiṣẹ́ ń bẹ̀ ẹ mọye àwọn èèyàn tó máa jàǹfààní ẹ̀ ẹ mọye àwọn èèyàn tó máa wọ BRT yẹn láti ilé wọn lọ́bi iṣẹ́ ẹ mú gbogbo ẹ̀ ẹ dáná sun wọ́n ẹ̀ṣẹ̀ kó BRT yẹn dé túntúntúntú ṣé ń bínú
ṣé ń bínú pé kí ìlú Èkó da ìlú Èkó bó ṣe ń tutù ṣé ń bínú Èkó ni àbẹ́ ń bínú ìjọba àbí wọn kọ̀ọ̀kan rẹ mọ́ yín ní fámìlì yín ni lẹ wá ń bínú pé ẹ má bàjọba yẹn jẹ́ ṣé ń bínú ìjọba ni àbẹ́ ń bínú Èkó pé state tí mo ti wá o kò dáa fún one state kò dáa fún yín state yín o tẹ́ ti wá o lẹ́yìn afẹ́fẹ́ kò jẹ́ fáwa ṣé kò dáa fún yín state yín ni gọ́vnọ̀ state yín ò ṣe bẹ́ẹ̀ báwọn Èkó ṣe ń ṣe ni ló wá wò pé ẹja bínú oore wọn o ẹja bínú oore tó nílé kó o oore tọ́lọ́run ṣe fún wọn lẹ́kọ̀ọ́ ẹja àbájẹ́ torí àwọn òníwé lẹ́yìn state wa ẹja àbájẹ́ torí pé abínú ẹni ló máa ń ṣe ìwà tẹ́yìn wèrè yẹn wù ṣe ń bínú Èkó ni ìjọba ò ṣe dáadáa fún wa o ẹja lọ sún BRT torí pé endsars ẹnẹfẹ endsars ẹ wá lọ sún BRT ṣẹlẹpọ ni yóò pè ẹnẹ protest ẹ ń sún police station ṣẹlẹpọ ni yóò pè ẹnẹ protest ẹ ń mú government property tó jẹ́ property tiwọ náà ni òun dáná sún ṣẹlẹpọ ni yóò pè ṣé gbogbo ohun tó ń bàjẹ́ yẹn tó jẹ́ nǹkan ìjọba tó ń bàjẹ́ ṣebí títí ẹ náà ni ó ronú ó mọ̀ pọ̀ náà lóní nígbà o ẹjá bá gbogbo ẹ jẹ ilé ẹ náà ló ń bàjẹ́ òpònú ọ̀dẹ̀ ilé ẹ náà ló ń bàjẹ́ property ẹ ló ń bàjẹ́ náà kò ṣe property on property is your property ó wá ń bàjẹ́ wàá bí lópa tí bá bá gbogbo ẹ jẹ ó pè mí kí ló ṣe ìbínú wo ló ń bí tó fẹ́ bá gbogbo òpònú ó mú nǹkan ẹ̀ ó ń dáná sún òun náà ló ní o òun náà ló ní o gbogbo property ẹ̀ ó ń dáná sún ó ń bàjẹ́ torí pé ò ní làákàyè lórí torí ẹ bá pé ò ní dáná sún property kankan tó bá jẹ́ pé torí pé ara ń ta yín plákáàdì tẹ́ gbé sókè ní ẹ gbé sókè kẹ́ máa fi ohun tó ń dùn yín kẹ́ fi wọ̀n ẹ wá ṣe yẹn ẹ wá ń ba gbogbo nǹkan jẹ́ pé ànígbà o ànígbà onígbà ọdẹ ẹ̀yin ìjọba ẹni tẹ́ bá ti mú tó ń bá wọn dàlúrú ẹ má fi ilẹ̀ ẹ lọ dá oko síbì kan kẹ́ máa kó wọn sí ọ̀rọ̀ tí mo sọ yín lè bí ẹnu wàhálà tí ẹnìyẹn kò kémi irú ọmọkùnrin kan tó ń pè ní kinní kan bóyá blue man bóyá black man bóyá kinní kan tóun náà bá àwọn protest ó ti rí pé ó ti yíwọ́ sí wá sáré sí pé ó ti yíwọ́ mo rí fídíò tóun náà bá wọn pariwo ṣé ó pọ̀ pọ̀ lọ́mú ẹni fẹ́ protest gbogbo yín ẹ̀ ń wọ̀ lọ ẹ̀ ń ṣe gbogbo yàmàyàmà lọ gbogbo yín jọ ń ṣe àmà ìwọ ọmọkùnrin ó yẹ kó mú ọmọkùnrin yẹn ni ṣe gbogbo yín jọ ń pariwo pé no ẹ máa ṣe ni ẹ̀ nígbà o rò pé bóyá o lè control àwọn wèrè tó ń gbádùn ara tiẹ̀ ló lè control pé ò ní fa wàhálà náà o lè control masses now can you o rò pé bóyá o ní làákàyè lórí láti fi control gbogbo èrò ìwọ o lè control gbogbo àwọn èèyàn pé kọ́ máa fa wàhálà peaceful protest ní títí wa o tó lè control gbogbo èèyàn o lè control gbogbo èèyàn náà o lè control gbogbo èèyàn anyway kọlọmọṣẹ ìṣàánú wa kọlọmọṣẹ ìyọ́nú sí wa kọlọmọṣẹ ìṣíjọ náà wà ẹni tíjọba bá mú ó kéré ju ẹ̀kọ́ lọ làwọn bí ọdún bíi mẹ́rin kẹ́ ti lọ kọ́ oko rẹ̀ sí ẹ̀yin ìjọba ẹ lọ bá wa kó gbogbo àwọn tẹ́ bá mú ẹ lọ kó wọn sẹ́wọ̀n. yìí tẹ́ bá ẹ kó wọn sọ́gbà ẹ̀wọ̀n kọ́ máa lọ roko kọ́ lọ bá wa dá rẹ̀ oúnjẹ ò sí ń lù kọ́ lọ dáko rẹ̀ sí ẹ lọ dáko síbì kan gbogbo àwọn èèyàn ẹlẹ́wọ̀n tẹ́ kó sínú ẹ̀wọ̀n gan ẹ kó wọn kó nú ẹ̀wọ̀n kẹ́ lọ kó wọn sóko rẹ̀ sí ẹ lọ kó wọn sóko rẹ̀ sí
kọ́ máa bá yín ṣiṣẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ fún wọn ara wọn á wálẹ̀ ẹ bá ti pé yes tí ọwọ́ ìjọba bá tẹ̀ ó ń lọ sóko rẹ̀ sí nìyẹn o èmi ò dẹ̀ ṣètò àti roko ọ̀fẹ́ tó bá lọ bẹ̀ tó yẹ kó tó bá lọ síbẹ̀ tó máa fún sálárì nínú oko yẹn tó bá máa dé lásán á wò pé ọmọ ó pè òun kò kú lọ ṣẹ̀wọ̀n tóun máa bá wọn lọ dáko ìrẹsì owó tóun bá dẹ̀ rí níbẹ̀ tóun bá dé padà òun á fi establish ara òun á máa gba sálárì inú ẹ̀wọ̀n ní tí ẹkẹ́yìn ìjọba Nàìjíríà ṣe nìyẹn ṣùgbọ́n ẹ wá ẹ̀yìn ìbọn mọ́ wọn ẹ̀ ń kó wọn sẹ́wọ̀n ẹ má kó wọn sẹ́wọ̀n lásán ẹ fún wọn ṣẹ́ṣe kọ́ lọ dáko ìrẹsì oko pákí ẹ kó wọn síbẹ̀ kọ́ dáko lọ kọ́ máa dá oúnjẹ máa pọ̀ nílùú oúnjẹ kí ìrẹsì ìjọba cheap torí pé cheap labour ni labour tí ó máa jẹ́ fún yín àwọn tí ẹ kọ́ lọ ṣẹ̀wọ̀n ẹ ní jẹ́ kọ́ lọ ṣẹ̀wọ̀n wọ́n máa ṣiṣẹ́ oko ní tí ẹ kẹ́yìn ìjọba ṣe nìyẹn o ẹ̀bẹ̀ tẹ́mi ń bẹ̀ yín ní ẹjọ́ tó lọ́lọ́ ẹ máa bá wa kó gbogbo àwọn tó bá fẹ́ dà lóru ẹ lọ tì wọ́n mọ́bẹ̀ kọ́ lọ́ máa ṣe ìṣerọrùn kọ́ lọ́ máa ṣe ìṣàánú wa èyí táwọn ìlú mi ń ṣe nìyẹn tó bá ti mú bẹ́ẹ̀ wọ́n á lọ tì wọ́n mẹ́wọ̀n wọ́n á lọ ṣiṣẹ́ fún ìjọba kọ́ lọ́ máa ṣe ìṣíjú àná wà ẹ̀yin ọ̀dọ́ tó bá nílò àkáyè lórí tó bá mọ̀ kórí ẹ̀ pé tó bá mọ̀ pé òun ronú fíúṣọ̀ pé ìlú yìí gbọ́dọ̀ dá o tó ń ronú ẹ̀ pé kó dá o ní ba nǹkan ìlú yìí jẹ́ ṣùgbọ́n ọ̀dọ́ tí ò bá ti ronú òun ló máa ní nígbà lá máa sún police station fún ọlọ́pàá tó fẹ́ pa ó mọ àwọn ọlọ́pàá ẹni tó níyàwó ńlé tó lọ́mọ ńlé èyí tó jóbìnrin ó lọ́kọ ńlé ẹ wá mú ẹ wá ní nígbà ẹ mú ìyàwó níyàwó ẹ pa ẹ mọ́kọ lọ́kọ ẹ pa kí ló ṣe fún yín kí làwọn ọlọ́pàá yẹn ṣe fún yín tẹ́ ẹ mú wọn tẹ́ ẹ ní àwọn ọgbà kẹṣe protest kí náà peaceful protest yìí lẹ wá ń pa wọ́n torí pé wọ́n ti rí pé orí yín ò pé ni wọ́n ṣe yin tí àgàsì mọ́ yín torí yín bá pẹ́ ìwọ tó ti mọ̀ gógóró yó tó ti mú wá sí àmà òfin ṣáláńgá sí mo ti mú gọ́ọ̀mù ó wá sáàrin ó wá lọ protest òṣìwò ló protest ìwọ tó níṣẹ́ ò ṣiṣẹ́ ìjọba ò ṣiṣẹ́ kankan ó kàn wá bí tó ti mú gógóró tó mú pàrágà ló ti yá nígbà kíni ike pure water kó gbé kó máa lọ kiri pure water ó ṣe kó wá ṣẹ̀kọ̀ tó máa ṣe báárà ló ń gbà kiri ládùúgbò ó wá ẹ̀jà rí iṣẹ́ kẹlọ́mà ọgbọ́n àti lọ jalè kẹ jí fóònù onífóònù kẹ ṣe gbogbo ẹ̀ òun ni gbogbo protest ọgbọ́n àti jalè ni ẹni tó bá múnú yẹ kó lọ ṣẹ̀wọ̀n ni orí yóò pè ẹ̀yàn ní protest òṣì lọ́lẹ̀ ń pa ọmọkùnrin tó ń pè ní dark man àbí